Ìbà Olódùmarè o, akọ́dá ayé mo ṣèbà, aṣẹ̀dá ọ̀run mo ṣèbà, mo ṣèbẹ̀yìn ìyá mi o, abapá hẹ, abẹsẹ̀ hẹ, abìnrin àṣà lẹ́sẹ̀ méjèèjì hẹ̀rẹ̀ hẹ̀rẹ̀, mo ṣèbà yín o. Ìyá mi olúmúnímúní ìyẹ́ mo ṣèbà yín o. Ìyá mi tòbòjẹ́ mo ṣèbà yín o. Ìyá mi mìsún kí mo ṣèbà yín o. Ìyá mi mìsún kún mo ṣèbà yín o. Mo ṣèbẹ̀yìn aró gba aṣọ mọ́ balẹ̀. Ẹjọ́ ojú mi ṣe o, ẹ má jẹ́ ohun mi o. Àdáṣe ní hun mọ́, ìbà ò gbọ́dọ̀ hún mọ́ ènìyàn. Ọṣẹ àwọn àgbàlagbà téèyàn máa fi ń ráyé lóore. Ẹ bá mi gbé ṣe adarí kan nì. Adarí kan nìyẹn, òun là á fi máa ń ṣiṣẹ́ àwọn àgbàlagbà yìí. Báwo la ṣe máa ń ṣe? Ọṣẹ ní o, ó sì máa ní iye aago tá a máa ń wẹ ọṣẹ yìí. Tí èèyàn bá wẹ ọṣẹ yìí láàrin oṣù kan, yóò mọ̀ dúpẹ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ayé rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀. Àwọn ọṣẹ tó ní ìgbésẹ̀, àwọn ọṣẹ tí máa ń láàyàn nú ayé nìyí. Táwọn àgbàlagbà ò ní fọwọ́ bàjẹ́ kan iṣẹ́ èèyàn, tí wọ́n á dẹ̀ máa ṣínà fún èèyàn. Mo fọlọ́run bẹ̀ yín, ìwọ tó bá ṣí àṣẹ yìí orí rẹ ò ní gbàbọ̀dè. Mo ṣe bàbá mi Edward Òrìṣàtọ́lá o. Àdáṣe ní hun mọ́, ìbà ò gbọ́dọ̀ hún mọ́ ènìyàn o. Ẹ rí wípé iṣẹ́ tó bá ti jẹ́ sí àwọn àgbàlagbà, mo sábà máa ń ṣe ìbà wọn púpọ̀. Torí wípé wọ́n ní ká tọ̀ bó ṣe yẹ ká tọ̀, ká rìn bó ṣe yẹ ká rìn, ká ṣe bó ṣe yẹ ká ṣe, kó lè bá rí bó ṣe yẹ kó rí. Òun lẹ rí yẹ o. À ń fẹ́ eléyìí júbà àwọn ẹlẹ́yẹ ni o. À ń fẹ́ eléyìí ṣèbà àwọn ìyá mi ni o. Kí wọ́n jẹ́ oògùn tá a fẹ́ ṣe ó fín. Wọ́n sì jẹ́ kóògùn yóò jẹ́ fún gbogbo ẹni tí ó bá ṣe tó wà nílé. Ìdí tá a fi ń ṣèbànú o. Iṣẹ́ àwọn àgbàlagbà tó bù háyà níṣẹ́ yìí. Ìwọ tó bá ṣiṣẹ́ yìí, tó bá jẹ́ fún ọ, mo fọlọ́run bẹ̀ ọ́, wọ́n bá ń fàdúrà ránṣẹ́ sí bàbá mi Edward Òrìṣàtọ́lá pé iwájú tí bàbá mi kọjú sí, kọ́lọ́run jẹ́ ọmọ dá sí. Ẹ̀yìn tó sì fílẹ̀, kó má bàjẹ́ láéláé. Kéèyàn tó gbágbádá oògùn kaná, Ọlọ́run lé níwọ náà ṣe bí mo ṣe ṣe yìí o. Bó sì ṣe bẹ́ẹ̀ kò ní ọmọ jẹ́. Torí pé èmi ti tọrọ yọ̀ǹda ẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Gbogbo wọn tó bá ṣiṣẹ́ yóò jẹ́ fún ọ. Yóò jẹ́ bí iná, á ràn bí òrùn. Iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tí a máa ń fi ìsáàsùn tá a máa ń fi jó. Eléyìí ni àwo ìpèsè tá a ti lò rí, tá a ti fi gbé pèsè dáadáa tó lọ. Òun là á fi máa jóṣẹ́ yìí. Bá mi gbé sí. Kìí ṣe ìsáàsùn o, kìí ṣe just ordinary pot o. Àwo ìpèsè tá a ti lò dáadáa, tá a ti fi gbé pèsè dáadáa lóríṣiríṣi tó dẹ̀ lọ. Òun là á fi máa jóṣẹ́ yìí. Gbogbo wọn tó bá fẹ́ ṣiṣẹ́ yìí náà, wàá wá àwo ìpèsè tó ti fi gbé pèsè rí. Kì bá jẹ́ ẹ̀kan náà ló lọ, tó lọ tán ni o. Kì bá jẹ́ ẹ̀mejì ló ti fi gbé pèsè. Kì bá jẹ́ èyí tó ti lò dáadáa tó nílé. Tó bá sì fẹ́ iṣẹ́ tó jẹ́ babaláwo lọ ra
àwo òpèsè kó fi gbé pèsè bí ẹ̀mí jẹ mẹ́ta léra wọn. Táwọn pèsè yẹn bá ti lọ, àwo yẹn ni wàá lò. Tó bá ti lo àwo yẹn, òun ni wàá fi jóṣẹ́ yìí. Torí wípé bá a bá fi díẹ̀ hàn èèyàn tán, ẹlòmíì á kàn máa gámbù lásán ni, á kàn máa paraboléètì lójú kan ni. Àwo òpèsè tá a ti lò rí láàfin máa ń jóṣẹ́ àwọn àgbàlagbà yìí. Ọṣẹ ni o. Bí èèyàn bá lọ ọṣẹ yìí, láàrin oṣù kan yóò mọ̀ dúpẹ́ fọ́lọ́run, yóò kàn sára sọ́lọ́run ká àṣé tòótọ́ ògùn sì tó kù. Báwo la ṣe máa ń ṣiṣẹ́ yìí? A lọ wá ìkódẹ, a ó mọ kì bọ ẹnu adarí kan báyìí, a ó mọ gbé sínú agbada. A ó mọ mú báyìí. A ó mọ kì bọ̀ báyìí. A ó mọ gbé sínú agbada. A ó mọ mú báyìí. A ó mọ fi kódẹ bọ̀ lẹ́nu báyìí. A ó mọ gbé sínú agbada. A ó mọ mú báyìí. A ó mọ kì bọ̀ báyìí. A ó mọ gbé sínú agbada. Ó di mẹ́rin. A ó mọ mú báyìí. A ó mọ lò báyìí. A ó mọ gbé sínú agbada. A ó mọ mú báyìí. A ó mọ fi sí báyìí. Adarí pọ̀n yẹn, tá a bá wò báwọn, mẹ́fà ni. Mẹ́fà nu. Ẹ wo eléyìí, ìkódẹ ni o. Àwọn ọmọ tí mo ní kán lọ rà kódẹ wá lọ́jà, àwọn náà wọ́n dé yìí. Ìbára àwọn yìí tá a ti lò rí inú ilé ni mo sáré fẹ́ lò tẹ́lẹ̀. Nítorí pé orí péjì mi a gbọ́dọ̀ fi iṣẹ́ lẹ̀ tí ó pé ni. Tí péjì mi fi yàtọ̀ sí péjì yìí, wọ́n ti mú kódẹ yẹn dé. Torí pé méje la dárí pọ́n yẹn gbọ́dọ̀ jẹ́. Méje la dárí pọ́n yẹn gbọ́dọ̀ jẹ́. Mo fẹ́ ká máléjì eléyìí tẹ́lẹ̀ ni, ká fi ṣètò tẹ́lẹ̀ ni. Mi ò mọ̀ pé yóò tètè yá wọn. Torí pé wọ́n ní ká tọ̀, ká rìn bí wọ́n ṣe ń rìn kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Adarí pọ́n méje ònu. Adarí pọ́n méje nìyẹn. Iṣẹ́ àwọn àgbàlagbà ni o. Adarí pọ́n méje nìyẹn. Eléyìí ni wọ́n ń pè ní kòwé dúdú. Fún ẹni tí ò bá mọ̀ ọ́ tẹ́lẹ̀, bá ń gbé kámẹ́rà sí dáadáa ọkùnrin, kó lè rí dáadáa. Torí wípé mo máa ń ṣètò tèmi kalẹ̀ fún àwọn generation tí ń bọ̀ wá ni. Nítorí wípé tá a bá ṣe tá a fi lẹ̀ pé táwọn generation tí ń bọ̀ wá bá lò tí ò jẹ́ bó ṣe yẹ kó jẹ́, wọ́n lè máa fi pè ránṣẹ́ sí wa. Ṣùgbọ́n káwọn ọmọ gbé pé bí àwọn kan táwọn náà ti fi iṣẹ́ tí ò pé lẹ̀ online, táyé padà ń ṣépè fún wọn pé scam ni wọ́n.
gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé péèjì mi a gbé kalẹ̀ fún àwọn generation tí ń bọ̀ wá ni. Màá gbé kámẹ́rà sí dáadáa kí wọ́n rí i pé kò wé ní. A gbé kalẹ̀ fún àwọn generation tí ń bọ̀ wá ni. Òun lè rí. A gbé kalẹ̀ fún àwọn generation tí ń bọ̀ wá ni. Láti jẹ́ kí wọ́n mú mi mọ̀ lórí péèjì mi. Gbogbo wọn tó bá ń lo iṣẹ́ lórí péèjì mi tó bá dáhùn, mo fi títóbi Ọlọ́run bá mi bẹ̀ ọ́. Wọ́n bá ń fàdúrà ránṣẹ́ sí bàbá mi Edward Òrìṣàtọ́lá. Ọlọ́run bá ń fọ̀run kẹ́ bàbá mi. Pé iwájú tó kọjú sí kó máa dáa. Ẹ̀yìn tó sì fi ilẹ̀ kó má bàjẹ́ láéláé. Ẹ wá fi kówó ìkan lé lórí báyìí. Ẹ má gbàgbé wípé àwo tá a ti fi gbé pèsè tó lọ dáadáa la lò ó. Tọ́wàá ṣe tọ́wàá nígbà náà kò dáhùn kò jẹ́. Wọ́n ní sàbólógún ṣe ní ọ̀sà kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Àwo tá a ti fi gbé pèsè rí dáadáa là á máa ń lò ó. Kìí ṣe tuntun o. Mo fi títóbi Ọlọ́run bá búra. A ti lò a ti fi gbé pèsè dáadáa. Tó dẹ̀ ti lọ dáadáa. Torí tó bá ti kó àwọn adarí pọ́n yẹn tẹ́lẹ̀, wàá wá fi kówó yẹn wàá fi lé lórí. Eléyìí ni wọ́n ń pè ní ewé àjẹ́ ọ̀bàlé. Ewé àjẹ́ ọ̀bàlé nì. Ó ní wàá wá fọ́n lé lórí. Kò látàrí nú o, tẹ́tù máa bí mi léèrè pé bàbá àfátàrí sí ni kò ní nínú o. Ògúnmọ̀ ti dé. Kò jù báwọn lọ. Tá a bá wá lò, tá a bá wá jó tán báwọn, á pò mọ́ṣẹ. Tá a bá ti pò mọ́ṣẹ, aago 12 òru là á máa wẹ ọṣẹ yìí. Ara tá a fi sọ pé kéèyàn má fi taratara sùnú. Aago 12 òru là á máa ń wẹ ọṣẹ yìí. 12 a.m. Bí 12 a.m. bá ti gbẹ́nu léra wọn, gbẹ̀gàn ó ti wà léwẹ̀. Ó ti fọṣẹ sí kàìnkàìn kalẹ̀. Aago 12 lù gbàùn ni wàá bẹ̀rẹ̀ sí da ọṣẹ sórí. Ni wàá bẹ̀rẹ̀ sí wẹ ọṣẹ yìí. Ìgbà tó bá fi wẹ̀ láàrin ọjọ́ mélòó láàrin oṣù, tọ́lọ́run bá fi pọ́n wa lé, tí ó tún wá jẹ́ káwọn àgbàlagbà ó ṣàánú rẹ̀ láàrin oṣù ọmọ rẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Láàrin oṣù o gbọ́dọ̀ dúpẹ́ fún Ọlọ́run. Ìwọ náà gbọ́dọ̀ rí nǹkan gidi ṣe láàrin oṣù. Láàrin oṣù tó bá lóyìn ìwọ náà gbọ́dọ̀ ké hallelujah ṣọ́ọ̀ṣì. O gbọ́dọ̀ ké alhamdulillah mọ́sálásí. Bí Ọlọ́run ò ṣe o. Àṣírí ń bò. Ògún ti dé. Àwọn iṣẹ́ téèyàn máa lò tí ó sì máa dúpẹ́ fọ́lọ́run ni. Aago 12 òru gẹ́rẹ́gẹ́ là á máa ń wẹ̀. Báwa ọmọ rí kankan fi dé. Báwa ọmọ rí kankan fi dé. Ṣé rí ara tó máa ń fà tó dàbí ìgbà pé oògùn ò jẹ́ fẹ́ lòmí. Ẹ má gbàgbé pé àǹfààní bẹ lórí YouTube page mi. Ifágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited. Àwọn àǹfààní bẹ́ẹ̀ tẹ́ lè jẹ lọ́tùn lósì. Lórí TikTok mi náà àwọn àǹfààní bẹ́ẹ̀ tẹ́ lè jẹ lọ́tùn lósì. Lórí Facebook ń bí oríṣiríṣi àǹfààní ló yapa síbẹ̀. Ẹ yẹ kẹ́ subscribe sórí page mi. Kẹ́ máa rí àwọn nǹkan tá a mú wá lọ́tùn. Ẹnìkan pè mí ní bàbá, ní tó ń filẹ̀ lójoojúmọ́ yìí ṣé ò ní tán báyìí mo ní ẹ̀rín ni mo fi dá lóhùn. Mo ní látijọ́ tí wọ́n ti ń pọn mi òkun kò gbẹ rí.
ó ní kí ni mo wí, mo ní láti ọjọ́ tí wọ́n ti ń pọn mi òkun kò gbẹ́ rí, mo ní tí ń bẹ́lẹ̀, mo ní mi ò tí ì rò pé mo tí ì lo àkọọ́lẹ̀ kan, mo ní mi ò tí ì lò. Ká tó wá sọ pé ẹrù travelling bag bíi 6 fẹ́mi mélòó mo fẹ́ jẹ yìí máa fọ́n káyé báyìí tí ìbá fọ́n dànù ayé mélòó mo fẹ́ lò. Àìsí ìfàrà sínú kú jẹ́ wúlò fáwọn èèyàn tí bàbá mi ṣe lẹ̀. Ẹ rí i pé ìdí tí mo fi máa ń tẹnu mọ́ ni pé ẹ má bá fàdúrà ràn bàbá mi lọ, ẹ má fàdúrà ràn iṣẹ́ tó ti ṣe é lẹ̀ ni mò ń jẹ, òun ni mò ń fún gbogbo ayé tí gbogbo ayé ń dúpẹ́. Tí n bá lọ ra ewé ọmọ lọ́jà ńjọ́ tí n bá lọ, tí n bá ra àwọn ọmọ lọ, ẹ mọ̀ rí wọn iṣẹ́ mi tí mo fi lẹ̀ lọ́nà lọ́pọ̀lọpọ̀ ọmọ wa rà. Wọ́n máa ń bàbá iṣẹ́ rẹ̀ la wá ṣe o, àwọn èyí tá a lò ń jò ní a dúpẹ́ o, àwọn tá a ṣe fún wọn dúpẹ́ o, àwa náà ń lò a dúpẹ́ o, bẹ́ẹ̀ kọ́ lóríṣiríṣi ẹni yọkàn mọ́ ṣàdúrà ni. Tá a bá wá fi ilẹ̀ bó lẹ́sẹ̀ máa bá ń fàdúrà ràn bàbá òun lọ́wọ́. Ẹ like, ẹ share, ẹ comment. Àdúrà tẹ́ ẹ fi ń ràn lọ́wọ́ yóò máa ràn wá náà torí pé àbẹ̀yìn rẹ̀ jẹ́, àìwá bẹ̀yìn rẹ̀ jẹ́ ló jẹ́ ọmọ wúlò fẹ́yìn náà. Káláwa náà ti gbẹ̀sìn gbà náà tá a gbọ́rọ̀ sí àwọn bàbá wa lẹ́nu, ó ṣeé ṣe káwọn náà mọ́ wà níbi tá a wà lẹ́nu. Káwa ní àwa náà ti gbẹ̀sìn o, bóyá ti bá pààtì kan lọ o, mọ́ sùúrè o, mọ́ tọ́rẹ̀ o, ó ṣeé ṣe kó jẹ́ pé àǹfààní tá à ń fún ayé yà ní fún ayé, ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tí àbá yẹn kú àkàkọ́ owó àdáná sun àwọn ayé ọmọ wa ṣépè lílo rẹ̀. Àwọn kan wọ́n dáná sun àkáǹtì bàbá wọn, wọ́n sunkún lọ́wọ́ báyìí. Àwọn kan lọ gbẹ́lẹ̀ wọn lọ bò mọ́lẹ̀, wọ́n sunkún lọ́wọ́ báyìí. Àwọn ọ̀wá bo tiwa mọ́lẹ̀, àwa tún ṣàgbédìde rẹ̀ pé ó dá ní tí bẹ́lẹ̀ yìí pọ̀ jù, a lè jẹ́ tẹ̀yìn ọkàn ya wèrè ni, tóògùn bá ti pọ̀ jù òun ní mèyí tó fẹ́ ṣe mọ́. Tóògùn bá ti pọ̀ jù òun ní mèyí tó fẹ́ ṣe mọ́. Àfiwá wò pé ókè o, ẹ jẹ́ ká máa fọ́n káyé kó lè wúlò fáyé. Ìdí inú ta fi wò pé ní tí bẹ́lẹ̀ pọ̀ ìyìn lè dá ṣe tán. Ìwé eléyìí ní ìsìn tó bá ti ń jí láago 12 òru, tó aago 12 bá ti kù ṣẹ́jú 5 wọ bomi sílé ìwẹ̀ fi kànkàn sí, aago 12 lù gẹ́rẹ́gẹ́ tó dúró lórí ẹ̀bá ìwọ bu kànkàn mọ́ fomi fọ́, wọ́n á lò lé àwọn nǹkan ohun tó lọ́wọ́ ó ṣe. Ó rí pé àwọn tọ́lá yóò ṣí náà fún ọ, wọ́n á jẹ́ orí tí ẹ ṣe, wọ́n á jẹ́ orí tí ẹ dìmú, wọ́n á ti owó sí ọ, wọn ò ní dààmú rẹ, wọn ò ní fọmọ dààmú rẹ, wọn ò ní fàyà dààmú rẹ, wọn ò ní fìwọ gẹ́gẹ́ dààmú ara rẹ torí pé o ti ń lo tí wọn ti kó tí wọn papọ̀. Wọ́n tó bá ṣí aṣẹ́ yìí ò ní ya wèrè o, ò ní rí dààmú, ò dẹ̀ ní dẹ́ni àná. Ara tó jẹ́ àgbékalẹ̀ nìyẹn. Bóyá wọ́n wà ń lo òyìnbó tó lè ṣe wá àǹfààní, àbí Nàìjíríà náà lọ wà tó lè ṣe wàhálà pé àwọn ọmọ wa wo ẹ̀wọ́ tó fi gbé pèsè sọ́lọ káàkiri, àbí tó tiẹ̀ lè wọn àwọn adarí kan àwọn akóde káàkiri. Ìwọ pè wá bàbá iṣẹ́ ọ̀dà ẹ̀yin tẹ́ wà lọ́la iṣẹ́ tẹ́ ń jó lọ́wọ́ yìí mo fẹ́. Àbáyín fi ránṣẹ́ yín náà mọ̀ wẹ́ wò. Ṣé wàá wo tọ́lọ́run ó ṣe? Ẹ mọ̀ pé Ọlọ́run wà láàyè. Ẹ mọ̀ pé Ọlọ́run sì ń sọ̀rọ̀ ní ewé àtegbò. Àwọn 419 lọ́jọ́ dàbẹ́ ni wípé ọwọ́ ewé ọ̀jẹ́ mọ́ àbí egbò ọ̀fọ̀hún mọ́. Ewé ń jẹ tààrà, egbò sì ń fọhùn tààrà. Ẹni tóògùn lè bàbá tí ọba jẹ́ mọ́ ni kò sọ. Ẹ rí i pé mo ti sọ̀rọ̀ díẹ̀ lórí kí ló fà tóògùn ò fi jẹ́. Tó bá di Wednesday á tún tẹ̀síwájú. Kí làwọn ìdí? Kí làwọn nǹkan tá a máa wọlé láwọn ọ̀dọ́ ọ̀sìn tá a mọ̀ wípé ó lè bọ̀ ọ̀la jẹ́? Ẹ like, ẹ share, ẹ comment. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83. 080 30 45 63 83. 080 30 45 63 83. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé ẹ̀ ní fàìsàn ló gbá o. Àìsàn ẹ máa wá káàkiri, wọ́n máa pòrí olóògùn lọ́tún lósì kò ní kọlù yín o.
àìsàn burúkú ò ní kọlù yín o, àìsàn gbogbogbò ò ní kọlù gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀ mọ̀ sórí ire sáà ni. Gbẹ̀ngàn tó bá lówó di ẹ̀yin followers mi lọ́wọ́ ikú òjijì ọ̀pá ni o. Gbẹ̀ngàn tó bá lówó ní ẹ̀yin fáǹsì mi lára, ẹ̀yin followers mi ẹ̀wọ̀n ní lára, Ọlọ́run bá yín ní lára. Ìṣòro tí ò ní lè bọ́nú ẹ̀ láyé Ọlọ́run bá yín gbé sí i láyà tẹ́ fi rí bí bọ́. Ẹ like share. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin náà ni mo wà, mi ò tí kú Ìlọrin. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá mi lọ Mọdákẹ́kẹ́, bàbá ti wá Mọdákẹ́kẹ́ mo di ká ti wá bá yín. Mi ò sí Mọdákẹ́kẹ́ o, ọmọ Mọdákẹ́kẹ́ ni mi, ọmọ Àkọ̀ráyè ni mí, ọmọ Ògbóṣùà ni mí. Ṣùgbọ́n ọwọ́ ọba wa ìlú Ìlọrin mo wà, àwọn náà ń tọ́jú mi, abẹ́ wọn mo wà. Ilé Alímì ò ní bàjẹ́ o, ìlú Ìlọrin ò sì ní bàjẹ́ láíláí. Mo fi kíkì mi kí bàbá ọba ìlú Ìlọrin Ṣéhù Wàláò Yá Ṣùmọ́ká Mínà Nas. Ọlọ́run máa tẹ̀lú Ìlọrin síwájú ni o. Ìlú Ìlọrin ni mo wà, gbogbo ẹni tẹ́ ń wá mi lọ Mọdákẹ́kẹ́, n ò sí Mọdákẹ́kẹ́ o. N ò sí Mọdákẹ́kẹ́, ìlú Ìlọrin mò ń gbé, ṣùgbọ́n ọmọ Mọdákẹ́kẹ́ ni mí. Mo kí bàbá Ògúnṣùà àti ìlú Mọdákẹ́kẹ́. Àsìkò yín, eku ọmọ ké bí eku, ẹyẹ ọmọ ké bí ẹyẹ, ọmọ èèyàn ọmọ fọhùn bí ọmọ èèyàn. Ìlú Mọdákẹ́kẹ́ ò ní rógun mọ́ o. Ìlú Ifẹ̀ ò ní rógun mọ́ o. Àápẹ́ láyé, àágbò àtọ̀. Gbogbo bí ẹ bá ti ń bọ̀ wá, ẹ máa bọ̀ wá ìlú Ìlọrin. Ẹ pè mí, mi ò gbé, ẹ má bínú, kọ́ọ̀lù pọ̀ ni. Ẹ máa bọ̀ wá ìlú Ìlọrin. Ẹ bá ti sọ̀kalẹ̀ anywhere nílùú Ìlọrin, ẹ̀yẹ kan sọ pé agbo ọba lẹ̀ ń lọ. Ẹ sọ pé agbo ọba lẹ̀ ń lọ. Tẹ́ ẹ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibrola, kẹ́ sọ pé ilé epo lẹ̀ ń lọ lágbo ọba. Ilé epo Alhaji Prince Muritala Ibrola lágbo ọba. Organizer kan bẹ lọ́pọ̀sìtì ilé epo yẹn, Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹ bèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé. Ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tó wà nílùú Ìlọrin. Àní dààmú o, ẹ sì ní ṣàìsàn o. Orí gbogbo ẹ̀yin fáǹsì mi ò ní gbàbọ̀dé o. Ẹ ní nàkàntẹ́ torí mi o. Ẹ sì ní tọrọ jẹ. Títí dìgbà mi tẹ́ mọ̀ tá a tún máa parí ẹ̀ ní gbọ́kú sí mi. Wẹ́ńkẹ́ tó bá rokú sí mi. Èmi ní jàkàrà ẹ̀. Àṣì ní rárá kó bá o. Àní jọ ẹni tí wọ́n ń fẹ́ o, àní jọ ẹni tí wọ́n wá láburú o. Ọkàn wọ́n balẹ̀ o. Gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ lọ máa ṣe rere. Ó dàbọ̀.